Bẹ́ẹ̀ni mo sọ tẹ́lẹ̀ bá fi gun wá tí Ọlọ́run bá pẹ́ ẹ̀mí ànábì náà jagun tiẹ̀ Jésù náà fi. Nígbà tán dẹ̀ digun wá lákọ̀ọ́kọ́ wá bí tí Làbíbù wá bí tán níyà ní táwọn ò fẹ́ ni pé ẹyọ tí ń jẹ́ Kristian Jésù kò ná ọ̀rọ̀ yìí ó ló le díẹ̀. Àmọ́ kéèyàn ó dúró pé nínú mọ́sálásí Jésù ní gbogbo ayé kò síbi tá a ti bọ̀ kò sí. Kéèyàn kọ́ chọ́ọ̀chì kalẹ̀ kọ́ ní Allahu Akbar ní gbogbo ayé kò síbi tá a ti ń ṣe. Ẹ sì mọ̀ọ́mọ̀ ẹ kọ́ chọ́ọ̀chì káàkiri pé chọ́ọ̀chì lẹ́kọ́ á ní ẹ má dáhùn ẹ kàn fi mùsùlùmí bójú ni. Kò síbì kan láyé tí wọ́n ti ń ṣe Christian and Muslim. Ẹ jẹ́ ẹ̀yin náà lẹ sọ ìbú yín náà. Ọya mọ sọ tí. Ṣẹ́jú àbására nígbọ́ bẹ́ẹ̀ ṣe wà yín nìsín ọmọlúwàbí ló jáde ayé ló wà ayé padà. Wọ́n pè yín tóótọ́ àmọ́ ẹ sọ náà pé ká gbọ́. Èwo ń bẹ. Wọ́n ní ẹ máa jíṣẹ́ níṣẹ́ lójú ọ̀nà Kristẹni bẹ́ẹ̀ ni níta wí fún yín ni pé agbára tá a fẹ́ gbé sí i la. Agbára yẹn náà lè lè lò mí jẹ ní no. Agbára yẹn. Ẹ sọ̀rọ̀ náà ẹ má jẹ́ àmì. Àwa ká yóò sọ lè sa nǹkan síyàn. Níbẹ̀ mo fẹ́lá sàkàn síyàn. Mo ti mú pọ́ìntì yẹn o. Ṣé mo wí nù? Àlẹ́ mi ti dé o. Sẹ́yìn ẹ̀fẹ́ gbọ́ tá a sọ mọ́ ká dìde. Ẹ mọ̀ sọ, o ti dé fọ́ǹtì. Ẹ wọ́n pè yín. Ọkọ̀ tá ti lè wọlé ẹni tí ọba dẹ̀ gbọ́ ẹ̀yin àfa. A sọ fọlọ́run. A sọ fọlọ́run. Ìfọlọ́run àfẹ́wẹ́lẹ́ yìí lẹ̀ wá. Àfẹ́lẹ́ yìí lẹ̀ wá. Ẹ̀yin náà máa sọ fọlọ́run ni. Tọ́ba bẹ́ẹ̀ ṣe pé Islam wọn bẹ́ẹ̀ ṣe kò ṣe. Tọ́ba bẹ́ẹ̀ ṣe ṣọ́ọ̀ṣì kò ṣe ṣọ́ọ̀ṣì. Pépé ìlú tá a wà yìí ìlú táyé ń sọ ní bìláàdìlì Ìlórì. Ìlú tá a wà yìí bàdàtò kò dì sí ìyàtọ̀. Àwọn tí wọ́n tẹ ìlú yìí mímọ́ ni wọ́n fi tẹ̀ ẹ́. Wàlá tufsiduha àní gbàfẹ́ nìkan kó bàálù yìí jẹ́. La tufsiduha kó ṣe ń táwọn àgbàlagbà tàná ò ṣe. La tufsiduha kó ṣe ń tọ́lọ́hún ò fẹ́. Káwọn mọ́nà àbí dáhà láti kó kó àwọn èèyàn jọ láti máa sọ pé ẹ lè ṣe Islam kẹsì máa ṣe Christian. Ànígbà ìlú yìí ò ní gbà bàbá wọn bá lọ́rùn ò ní gbà bàbá ìmọ̀ọ́mọ́ àgbà ò ní gbà bàbá ìmọ̀ọ́mọ́lẹ̀ ò ní gbà bàbá ajánẹ́sì ò ní gbà bàbá ìmọ̀ gàmbàrẹ́ ò ní gbà gbogbo àwọn wàlíyì Ọlọ́run tí wọ́n tẹ̀lú ìwọ̀n ò ní gbà. Biladil Kerimu ìlú yìí ìlú àpọ́nlé ni. Fadalallahu nurahu àwọn tẹ́ tẹ̀lú yìí wọ́n tẹ́ pẹ̀lú ìmọ̀lẹ̀ Ọlọ́run ni. Binuril ulumi wọ́n tẹ́ pẹ̀lú ìmọ̀lẹ̀ mímọ́. Wàtúkọ̀ wọ́n tẹ́ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ẹnì kó lè sọ pé tó gbóhùn fẹ́ kó yẹn jọ àbóhùn fẹ́ jẹun kó àlóhùn fẹ́ bàlú ìjà nígbà. Wal ibada wọ́n sì tẹ́ pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run. Màmá wa yìí wọ́n jó obìnrin kò ní mínì láti fẹ́ ṣe dáwà tọ́lọ́. Dáwà. Ìyẹn máa ṣe dáwà tọ́lọ́ àmọ́ kì í pé yóò àpapọ̀ bẹ́ẹ̀ tá a tún wá fi ń gbọ́ léra fẹ́fẹ́ pé wọn ò bí ẹnìkan dà. Sòtú bá rí bẹ́ẹ̀ ẹ máa jíṣẹ́ fún wọn pé kí wọ́n má jà á padà wá. Wọ́n lè sọ pé àwọn làwọn nílẹ̀ àwọn àmọ́ sọ wọn pé ilé ọba Ìlọrin. Ẹ̀yin bẹ̀rẹ̀ kẹ́sí. Ẹ̀yin bẹ̀rẹ̀ kẹ́sí. Allahu yasimuka láta àfùdárakẹ́ wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Nítorí pé inna dina àyà Kùránì ni. Inna dina indallahil Islamu. Ọlọ́run ní ẹ̀sìn tó ti yanjú yányá. Òun ní ẹ̀sìn Islam. Wa ma yabtaghi al-islamu dina Ọlọ́run ní ẹni tó bá tún ṣe nǹkan mi lẹ́yìn Islam fala yuqbala minhu Ọlọ́run ní nígbà lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirati minal khasirin tó bá tún dọ́dà àwọn Ọlọ́run yóò tún ṣòfò. Kó má bàa rí bẹ́ẹ̀ ló mú wa wá ọ̀pọ̀lọpọ̀ yẹn ó ti sọnù ẹ lè ṣe Christian kẹ́ tún ṣe Muslim ẹ lè ṣe Muslim tí yá ibà ní àwọn fẹ́ di Christian kó sí tó lé mbẹ́ wọn ò ní ṣọ́ọ̀ṣì wọ́n sì máa ṣe ẹ ti wá nísìn àmọ́ pé kí wọ́n wá sọ pé àwọn fẹ́ da tó jẹ́ ìlú yìí o. Méjèèjì papọ̀. Ànígbà ní tó fa wàhálà àwa àtàwọn ẹlẹ́bọ àwọn olóòṣànù tó ti yé báyìí nísìn so ànígbà a sì ní fi ọwọ́ kéke mú èyí tó dájú ní kí wọ́n tètè padà tẹ́gbẹ́ Islam wọn bá fẹ́ ṣe
kó ṣe Islam. wọ́n ti fi tó wa létí pé wọ́n ti pè wọ́n pé wọ́n láwọn ń bọ̀ wá. táwọn ń bọ̀ àwa náà ó dúró dè wọ́n. lóòótọ́ ni mo wà nílé tí ọmọ pè mí pé àwọn àáfàá ti wà ní mosque oníkílódé wọn kàn béèrè yín pé àwọn gbọ́ pé wọ́n ní mẹ́ta lọ́kàn mo bá kàn ti rẹ́rìn ọdún wo láàtò wá parí mẹ́ta lọ́kàn yìí ọ̀dà ẹni kan dúró pé mi náà ń bọ̀ so mo lè gbẹ́ wò oníkọ́mọ̀ kan wà lórí mi bá a ṣe ń bọ̀ la pàdé ara wa ẹ̀jẹ̀ káfẹ́ kankan lọ tógun ẹni bá dá ni lójú ẹ rí i pé mi náà pẹ̀lú ìfọkànbalẹ̀ ni mo fi ń bá yín sọ̀rọ̀ tí ń túmọ̀ sí pé ẹni ọlọ́run ọ̀ránṣẹ́ kan kì í dúró pé kí ló fẹ́ ṣẹlẹ̀ at least ìpè mi ti ń wọ 11 years báyìí orí òkè Sóbínà kọ́ gbé mi sí tí mo ti ń jíṣẹ́ fọlọ́run mo sùn ṣé bí àwọn kọmíṣánná yẹn ṣe ń béèrè presence lẹ́mọ̀ béèrè tí mo fún yín ni tó mo gbádùn bọ́n ṣe rọra ń béèrè yẹn mo gbádùn àwọn àfáàtà bá ń bẹ̀ náà báyìí lẹ́sẹ̀ ní ìgbà tẹ́ni báyìí ó ṣe wá rí báyìí iṣẹ́ kí lẹ kọ́ bẹ̀rẹ̀ kí ló sún yín débẹ̀ bọ̀ so àbí kí nǹkan mọ́ rìnrìn àjò tèmi bẹ́ẹ̀ ń ṣe fẹ́ ni. ẹ ṣàlàyé ìjọba sí àwọn àbẹ̀rẹ̀ mi. àlàyé náà ká má ṣe gbógun náà. ọ̀dà kò ìdí ní ni pé nǹkan báyìí ní í ṣe tó sì mọ ìmọ̀ sí ni ọ̀nà báyìí ní rìn. Salaam alaikum. èmi yìí ṣe mẹ́ta lọ́kàn mùsùlùmí lèmi Amina ló kọ mi ń jẹ́ ọmọ Ìlọrin ni mí ọmọ ọlọ́jẹ̀ ni mí ọlọ́jẹ̀ mo ti lọ́kọ ọlọ́jẹ̀ náà ti bí mi so ọmọ Ìlọrin dẹ̀ ni mí ọ̀sàdédé lèmi náà kàn bá ìlà lọ́wọ́ mi rẹ́ni tó kọ mi láàfáà tí mo gbọ́wọ́ ká pé alásàlátù kan lèmi náà wà lábẹ́rẹ̀ tẹ́lẹ̀ táàjọ́ ń sàṣàlátù tó wá sọ mí lámìíra sínú rò mi ní wòlíì kírísítẹ́nì kan tó wá ní kí n kúnlẹ̀ ọ̀párè sáàmù tó mọ kàrí kò sínú ọ̀rọ̀ ayé mi àmọ́ mò ń wo ìránṣẹ́ yìí lọ́wọ́ wà lọ́mọ 9 months lèmi ti kú wọn lọ́hùn bọ̀ mo fi ń yí ọba náà jọ́nà pé èmi náà mọ̀ ṣiṣẹ́ fọlọ́ bó ní tètè mọ̀ ṣe mo kéwì ìkéwù ìyàwó mi kú 15 days nìyá ti jáde láyé mi mọ nǹkan kan kò ìrò kó lè ṣeéṣe mo sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run nígbà náà àmọ́ àwọn tó jẹ́ iṣẹ́ yìí wọ́n ti kú inú ẹni tí ń bẹ lẹ́nìkan torí wọ́n tó ìpàlẹ̀ mẹ́ta tán jẹ́ ìyá wòlíì Ọlọ́run ní èmi ọmọ àgbẹ̀lẹ̀ ń pè wọ́n rí ó rò pé wọn ò rí ìnàdé nígbà tó ṣe pé Ọlọ́run ló máa ń sọ pé bí mo ti fẹ́ ni tó bá dẹ̀ ti sọ kò sẹ́ni ó lè yí lọ́wọ́ ẹ̀ torí pé Ọlọ́run ló lágbára ju gbogbo ń lọ nígbà tákòókò sì tó mo lọ dúró lérí òkè bó ní mo wí mo gbóhùn Ọlọ́run pé lọ dúró lérí òkè Sóbí wọ́n lọ pè mí Ọlọ́run lọ́sàn wọ́n lọ pè mí láàárọ̀ wọ́n lè pè mí lálẹ́ èmi ọmọdé Ọlọ́run ó sì dúró ń bẹ àwọn kìrìsìtẹ́nì dìde first time tó kọ́kọ́ dìde ogun àwọn kìrìsìtẹ́nì kí ni ìdí ogun wọn ni pé nígbà tí àwọn èèyàn tí Ọlọ́run ti rán mi sí pé Olúwa rán mi sí yín ẹ lọ ṣe báyìí ẹ kàn ṣe nǹkan báyìí ń dẹ̀ ń rí bẹ́ẹ̀ eléyìí ni ìyá mo wá dúpẹ́ ọ̀rọ̀ tẹ́ sọ fáwọn bó ti rí náà nù láti bẹ̀ ìjọ yẹn ń kún díẹ̀díẹ̀ lérí òkè àwọn kìrìsìtẹ́nì gbéra pé báwo ni ó wà lérí òkè torí pé ńgbà tí máa gbà pé ohun tèmi gbọ́ ni pé ìlànà kìrìsìtẹ́nì ni fi jẹ́ iṣẹ́ mi o ìlànà kìrìsìtẹ́nì torí pé n gbọ́dọ̀ jẹ́ nílànà àfà mi méwé já mi gbòó wà ẹni tí Ọlọ́run ó sì rán tí ó jẹ́ nílànà kìrìsìtẹ́nì yóò mọ gbóhùn Ọlọ́run ni o lárúbáwá tẹ̀ ń fọ yìí èmi ọkọ I'm sorry ẹ̀yin lẹ́ni tó kọ yín kò sọ́ba tó kọ èmi number 1 ìlànà tó dẹ̀ ní fi jẹ́ ó ní ń jẹ fún mùsùlùmí ń sì bá wọn jẹ́ tèmi fún kìrìsìtẹ́nì Olúwa bó ní ṣe máa wá jẹ ó ní tó bá ti ta kókó ọmọ jẹ ó dẹ̀ dúró lérí òkè táwọn mùsùlùmí bá dé ẹja kúnlẹ̀ àgbàdúrà lórúkọ Jésù náà mo mọ̀ ń pè máa dẹ̀ jẹ́ kó yé mùsùlùmí tí ó darapọ̀ mọ́bi tọ́lọ̀ ní ìjòkó wípé sọ gbà fànàbì Ìsá tó bá ti mọ̀ pé o lè gbà fànàbì Ìsá bismillah kìrìsìtẹ́nì náà tó wọnú agbo mímọ́ wá máa jẹ́ kó yé pé sọ gbà fànàbì Muhammad
tó bá ti lọ́gbọ̀ ya bísímìlà kájọ bẹ̀rẹ̀ program tí mo bá dẹ̀ ti bẹ̀rẹ̀ program màá lé àdúrà lọ màá porúkọ Jésù ẹ béèrè ń tẹ́ fẹ́ màá padà sọ́dọ̀ àwa mùsùlùmí pé Rasulullah nígbà tán dẹ̀ digun wá lákọ̀ọ́kọ́ wa bí tí làbíbù wa bí tán níyà ní táwọn ò fẹ́ ni pé ẹyọ tí ń jẹ́ kírísítẹ̀yìn Jésù kò ná ọ̀rọ̀ yìí mo ló le díẹ̀ tó bá yẹ pé ẹ bá súnmọ́ lọ́hùn tòótọ́ ẹ pé bàbá tó rán mi ń ṣe pé ẹ̀yin gangan tẹ́ ẹ gé èèyàn lẹ́fẹ̀ẹ́ mi ò rí ẹ̀ mọ́ yàrá rẹ̀ ọ̀rọ̀ ní bè mí sọ tó bá dẹ̀ ti sọ náà ni tó báwo máa ṣe wá ní ìjẹ́ mọ́ ṣé kọ́ ló dì mí ọ̀ya wèrè ni àbí kí n ṣe lọ gbégbé àsàlátù tí èsè tí ọ̀la náà ti rí alọ́yà yẹn ní táìmù yẹn wọ́n lè dérí rédíò táwọn ti ń sọ pé àwọn ti ní Muslim kò gbọ́dọ̀ pé Jésù mọ́ Jésù yí ọ̀gbàgbé lọ́wọ́ ànábì ọ̀gbàgbé lọ́wọ́ wa o wákàtí márààrún ń pé o ààwẹ̀ wa ò dí mò ń ṣe lì látìlẹ̀ kọ́dírì o ń ṣe ìsìkáàfù o torí pé mo sọ fọ́lọ́run pé ìlànà ẹ̀sìn mi sọ yọ̀ǹda olóhùn ọ̀gbá lọ́wọ́ rẹ̀ kàn bẹ́ẹ̀ mi jẹ́ fún oníwá kò sì jẹ́ fún ẹlẹ́yìn jẹ́ kí gbogbo ẹ̀dá tí ń bá ń sunkún wá bí ọmọ pé mi nìkan lọ́lọ́run kìrìsìtẹ́nì ti ń pariwo pé ńgbà wọn bá gbà wá mùsùlùmí wá tán bá ti pariwo Jésù wọn ń gbádùn pé Muhammadu lérí tiwọn náà ká sì mọ̀ tu wọn ṣé kò wá rí bẹ́ẹ̀ ni kìrìsìtẹ́nì lọ́kọ́ mọ́sálásí fèmí ńgbà tó rí iṣẹ́ ìyanu kìrìsìtẹ́nì lọ́kọ̀ fún ibi tí mo sì dé sí ìlú ní gbogbo orí pé gbà tí mo kó òun lérí òkè fojú kàkà pé àwọn ò lè fara mọ́ kí n mọ̀ pé Jésù lérí àwọn mùsùlùmí láyéláyé tá a bá tún wá pé Jésù tán tá a gbàdúrà lọ́tún wá ní everybody tó bá dé àyílà ká lè rọ mi wọ́n gbé mi lọ lé mọ́gàjí sóbì bàbá yẹn wọ́n gbé ọ̀rọ̀ wa tì Ọlọ́run bá mi kẹ́ wọn ó di ojújọ́ kẹsàn-án ni bàbá jáde láyé bàbá kọ́ parí ẹjọ́ yẹn mọ́ bàbá tó wà ń bẹ̀ yìí òun ni yanjú ẹjọ́ náà ẹ mọ̀ ní mi lára yẹn kò kọ́ wá fi ẹ̀rí hàn fẹ́yìn ọmọ ẹ̀dá ni ibẹ̀ kèésì èèyàn ní ń pín o èmi Ọlọ́run lèmi máa ń pín ẹ̀dá kan ò lè pín tí n bá pín. ní fún yín mọ̀ràn rẹ bí iṣẹ́ tó bá lọ pé ẹ jẹ́ kó mọ̀ pé mùsùlùmí pàgbélé ní. ànábì Ìsá iṣẹ́ ìrántí alágbé fún yín sáré tá a bá gbọ́ pé èèyàn máa sì gbé gbọ́ nínú wò pé yóò àmọ́ pé ẹlòmíì máa sì gbọ́ mo mẹ̀yàn mẹ́wàá tí mo lè sọ pé àwọn bíi márùn wọ́n pè wọ́n gbọ́ déédéé àwọn márùn wà tí wọ́n sì pè gbọ́ wọ́n pè yín tóótọ́ àmọ́ ẹ̀ sọ̀nà pè ká gbọ́. èwo ń bẹ. wọn ní ẹ máa jíṣẹ́ níṣẹ́ lójú ọ̀nà kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ni níta wí fún yín ni pé agbára tá a fẹ́ gbé sí i la. agbára yẹn náà lè lè lò mí jẹ ní no Oh. agbára ẹ sọ̀rọ̀ náà ẹ má jà mí. àwa ká yóò sọ lè sa nǹkan síyàn níbẹ̀ mo fẹ́lá sàkàtì yẹn. mo ti mú pọ́ǹtì yẹn o ẹ ti sẹ́gun owó inú. alẹ́ mi ti dé o. sẹ́yìn ẹ̀fẹ́ gbọ́ tá a sọ mọ́ ká dìde. ẹ mọ̀ sọ o ti dé fọ́ǹtì. ẹ wọ́n pè yín. ọkọ̀ tá ti lè wọlé ẹni tí ọba dẹ̀ gbọ́ ẹ̀yin àfa. a sọ fọlọ́run ìfọlọ́run àfẹ́wẹ́lẹ́ yìí náà wá àfẹ́lẹ́ yìí náà ẹ̀yin náà máa sọ fọlọ́run ni. ìwọ̀n bí ọ̀dẹ̀ ti gbọ́ tí àmírù kọ́kọ́ wí ń bẹ̀rẹ̀. mo ti dé pọ́ǹtì yẹn. sẹ́rí kẹ́pà burú kan ní wọn ló fẹ́ o. sẹ́rí gbogbo wa wà báyìí táwọn yẹn sì ń wọ́n wò wá báyìí sẹ́ńtọ́ fẹ́ sọ pé wọ́n pè yín kẹ́sẹ̀ ni wọ́n pè yín onínú lọ́mọnú àìsàn pé wọn ò pè yín àwọn ìpàdé wa náà pè yín lèmi fẹ́ ṣàlàyé pé wọ́n pè yín tó tó àmì ẹ̀sìn gbọ́ ẹ wà ní lọ́nà wo tí o bá rí bẹ́ẹ̀ wọ́n ní ẹ máa jíṣẹ́ lójú ọ̀nà Ìsá Ìsá ńlájú afọ́jú ń gbá wọn dìde ń ṣe wòsàn ẹ láwọn yẹn ti wá bí ẹsẹ̀ bẹ́ẹ̀ fún wọn wọ́n pè yín àbí wọ́n pè yín Olúwa pè yín iṣẹ́ tí wọ́n rán yín kí ẹ máa jẹ́nu kí ẹ ṣe pé kẹta kọ pé Jésù Ọlọ́run mùsùlùmí ni àmọ́ iṣẹ́ tí wọ́n gbé fún Jésù iṣẹ́ rẹ̀ lọ́lọ́ gbélé yín lọ́wọ́ ìtò fi ọ jẹ́ ìtẹ́ rí wọn ṣe pé ẹlẹ́ẹ̀lájú afọ́jú Ọlọ́run lọ́wọ́
no ẹ mọ ti ọ̀rọ̀ ẹbẹ Ọlọ́run yìí lọ́la Ọlọ́run yìí lọ́la àmọ́dọ̀ yìí wọ́n wá ọ̀dọ̀ ta ni wọ́n wá wọn ò sí wádọ̀ tèmi kémi ọmọ alájọ èmi ẹ̀ lájọ abọ́jú èmi ẹ̀ lájọ abọ́jú èmi ẹ̀ sì gba ọ̀dí àmọ́dọ̀ òun ní ẹ̀yìn iṣẹ́ gẹ́bí ń tẹ́lẹ̀ rí èmi á sọ pé iṣẹ́ tẹ́ gbé iṣẹ́ tí Jésù gbé tẹ́ ni wọ́n gbélé ilé onílànà Jésù ọ̀nà ìgbà tẹ́ fẹ́ kẹ́ ẹ jẹ́ nu kò síbì kan láyé tí wọ́n ti ń ṣe Christian and Muslim ẹ jẹ́ ẹ̀yin náà lẹ́sọ̀ tí ìbú yín náà ọ̀yà mọ̀ sọ tí sẹ́jà bá sára nígbọ́ bẹ́ẹ̀ ṣe wà yín nìsín ọmọlúwàbí ló já da yín ló wà yín padà gbẹ̀gbọ́n ti rí wọn adàdú wà nù gbogbo ọmọ lọ́wọ́ lọ́mọ pé wà Ajíkòbí confam ni bàbá mi lọ́wọ́ àlejò yìí nìsín gẹ́gẹ́ bí balógun Ajíkòbí tó ní ẹ̀sìn gbogbo lẹ́bí ọ̀ndà wa ni so nígbà wọ́n kà sí pé wọ́n ràn yín sí àánú ọ̀ràn yín fa Ọlọ́run máa pè yàn sẹ́ àmọ́ sẹ́ni bá sàrẹ̀ fún yàn bí ẹ bá pé ìdáyà sọ́nà bá fi máa yàn ọ̀dà àbọ̀sẹ̀ wọn yìí tẹ̀sán pé nàrà kìsẹ́ni kápẹ́ lómi Ọlọ́run tún fún yín ní làákàyè ni yóò ní wọ́n ní mọ̀ ṣe mùsùlùmí ma bẹ́ẹ̀ bá ṣe ìgbà tó lọ́n pè yín ẹ máa jẹ lọ kò sẹ́ni tí ó mú yín ṣùgbọ́n tí àwa ta kò ní pé Ọlọ́run rẹ̀ yín sẹ́ nílànà mùsùlùmí àmọ́ sẹ́ tí Jésù ṣe lọ́fẹ́ kẹ́ ẹ máa ṣe. àṣẹ tọ́lọ́run pa fún àtàgbára tó. ilé ọ̀fẹ́ kẹ́ ẹ máa lò. sẹ́yìn gbọ́dọ̀ àyè nìsín ọ̀nà tó lè jó ní kí wọ́n sá sí ẹ máa jí sẹ́sì láàmú yìí lọ. iṣẹ́ tí Jésù wá gbélé yìí lọ́rùn bí kéèyàn wá bí kẹ́ ẹ bẹ lọ́rùn fún káláàárín ọgbádùn kọfẹ́ bímọ kọjá ìrọ̀ kéèyàn ọtọ ọmọ kò sí ní tọ́ bá dì mẹ́. àmọ́ kéèyàn ó dúró pé nínú mọ́sálásí Jésù ní gbogbo ayé kò síbi tá a ti bọ̀ kéèyàn kọ́ mọ́sá chọ́ọ̀chì kalẹ̀ kọ́ ní Allahu Akbar ní gbogbo ayé kò síbi tá a ti ń ṣe ẹ sì mọ̀ọ́mọ̀ ẹ kọ́ chọ́ọ̀chì káàkiri pé chọ́ọ̀chì lẹ́kọ́ á ní ẹ má dáhùn ẹ kàn fi mùsùlùmí bójú ni bẹ́ẹ̀ tí gbogbo ṣẹ́sí mùsùlùmí ni gbogbo ọmọ tá ẹ bí ni àtàwọn tá a bá ń bí àbá okọ̀ Christian. àbá lòpọ̀ àtọ́jà ìjọ rẹ̀ tèmi. oh yes ẹ mọ. ẹ náà yọ kẹta àrí tó yàtọ̀ tó jẹ́ àmọ́ ìpẹ́ ìṣe Christian ni pé ara àwọn kẹta gbé kọ́ọ̀sì sọ̀hún. kẹ́ni sábọ̀dì tẹ̀sí gbèsè yìí ẹ̀tọ́ ya Jésù sí. kọ́lá ẹ̀yà yìí ó lò jáde tó dáa àmọ́ bàtà abọ́ aláwọ̀kọ́ ó gbé kọ́ọ̀sì sọ̀hún. aṣọ chọ́ọ̀chì ni bẹ́ẹ̀ lọ́rùn rẹ̀. aṣọ chọ́ọ̀chì lẹ́yìn ìjáàbù. aṣọ chọ́ọ̀chì ni. òun náà lè sílẹ̀ gbà tá à ń bọ̀ ní ìlọ́wọ́ sí o. nítorí mi fẹ́ sọ ìyá ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ mi tán nítorí mi fẹ́ sọ ní pé ìyá èmi ẹ̀dá àgbẹ̀jẹ̀ sọ kìkì báyìí èmi ò ní nǹkan méjì mo fẹ́ fún ilé ìmọ̀ràn ẹ sì gbọ́ mi yé bí a sì káwọn mi èmi náà pè ní yàsín èmi èsì ẹnìkan àfi tá a pé aburú ní bá ti mẹ́ àwọn akpọ̀ ẹ lọ béèrè. èmi tá lọ ránṣẹ́ dùn fi ẹ̀ nìkan. kódà ibi tẹ́ ọmọ mi dé ojú ẹsẹ̀ máa sọ pé nǹkan ó ṣe yóò ṣe kápẹ́tọ̀ náà ni. tá a bá wá jọ pàdé ẹni tá a jọ fi rán bá a ṣe fi rán ọkùnrin tá a rún obìnrin ọba tó gbé. yóò wá já yóò ṣàìsí òun ló jẹ́ àpàdé lónìí ẹ̀yin náà wàá gbọ́ mọ̀ràn tá à ń sọ ìmọ̀ràn níbà. èmi máa ń rí àmì lára ẹ̀ ìmọ̀ràn là ń fún yín ìyá ìka méjì ni sẹ́yìn ìka méjì àkọ́kọ́ wàláì ọwọ́ òkè bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ sì máa jíṣẹ́ tẹ̀níyà ẹ jẹ́ sọ mi kalẹ̀ rákùn ẹ rákùn ẹ jẹ́ sọ mi kalẹ̀ ẹ jẹ́ sọ mi kalẹ̀ ó ní nǹkan tí wọ́n fẹ́ yọ ẹ máa jẹ́ lọ. àkọ́kọ́ tí mo ní alẹ́ sẹ́mi ìdáwà padà tàbí dáwà bá pọ̀ wá tàbá fẹ́ jíṣẹ́ àmà tó mọ́tò 20 kì í bá wà dàbí wù. mo ti bá yín yàn yìí ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì ibi tẹ́ ẹ̀ bá wá gbọ́ á sọ fọlọ́run ta là á máa rojọ́ fún sábúrúnù ọlọ́run àfẹ́wé eléyìí kẹ́kọ̀ọ́ ní sẹ́ẹ̀ ẹ̀yọ́ kan lè ní ibi yóò gbà mí mọ́ ilẹ̀ yóò gbà mí mọ́ lọ́ọ̀sùn kọ́dà inú wọ́dún ìlú ọ̀bàdàn torí wú ẹ̀wọ̀n nígbà lẹ̀ yìí ṣùgbọ́n náà píkà. àwa bá yín jà ẹ má fẹ́ dáhùn yẹn lóhùn ẹ lè wọnú lé kẹ́ dáhùn lóhùn lọ́nà àgbẹ̀ni ẹ jẹ́ kó máa pé Islam ni ẹ máa dáhùn lọ́wọ́ máa kírun ẹ yọ̀rọ̀ ìyẹn kú o tó pé gbogbo ibi tó ti ń wo láyé ó ti di wàláì. mi náà wọ́n ti sẹ́ǹdì ẹ̀sìn mi náà. wọ́n bẹ láì láàsì ìlú òyìnbó gbogbo ẹ̀ ní gbogbo fídíò wọn ti dé káwọn ọmọ lọ rí dẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí wa pé kí lẹ̀ ń wo. sẹ́nu mọ́sálásí náà dẹ̀ ti. ẹ ti kẹ́ ẹ báyìí nísìn ẹ ti ọ̀nà sáà báyìí nísìn.
tó jókòó lẹ́yìn àbúrò mi náà ìyá tó jókòó ìyá mi ni ìyàwó mi ṣe rí adúpẹ́ fún ọ̀pọ̀ àkọ́kọ́ ọlọ́ba rẹ̀ ibi ṣìtánì ọlọ́ba rẹ̀ lẹ́yìn yẹn lọ kó gbé súnà níbi àmọ́ inú mi dùn tó bá ìjókòó yìí torí ọ̀nà mi jìnnà torí ìjókòó báyìí tí ìbá sí ilé ìdìbò àwọn èèyàn yóò máa dùn mí pé nígbà táwọn ìdọ́tọ̀ àjọ àrọ́ kọmíṣánná police forces náà tí àjọ ètò báyìí náà kó wá sí torí pé dáhì ìlú Ìlọrin tó bá jẹ́ bíbí ìlú Ìlọrin kò ní fẹ́ kí Ìlọrin ó gbà àyà ilé àlìkọ yóò bá lórí àdúpẹ́ fọlọ́run ọmọ àbálù Ìlọrin ọlọ́ba àdúpẹ́ gbogbo kan. ṣéwù wàhálà bí a sinú ká látà àbùdáká wàlà áwùlà sàlámù káwùlà mẹ́rin bí ọ̀yà. àti gbogbo ẹ̀yẹ bá lè jòkó lẹ̀ nígbà tí mo bá ẹni lọ́rọ̀ báyà sí ẹ̀gbẹ́bí màmá ni bá a ṣe mọ̀ lánàá ṣe alájú báyà máa yàn sí. ní ẹ̀sọ́ dẹ̀ láwùtà àlàfà. àpàdé lórí àwọn ojú kọ̀ọ̀kan tí màá ṣe wáyé dùn mẹ́. ibi tí yẹn bá pé ọ̀nà ni ọ̀nà nànà mọ̀ jẹ́ láyé ìsìlámù ọ̀nà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ́lẹ̀ kan ayálùkọ́ àti ẹ̀tú tí yẹn bá lóun ṣe nǹkan mí mọ́ lẹ́yìn ìsìlámù lókù tí ó yàwó lókù tí yẹn bá lóun ṣe nǹkan mí mọ́ lẹ́yìn ìsìlámù bìrì lókù tí ó ṣe. ìtí wọn ń jọ mi lójú ni pé mọ́ọ̀sì àti ẹ̀rí ìkàdé gbóná àfáà ni pé wọ́n là ń ṣe prógámù mẹ́ láàlá ẹ̀ tó bá lẹ́fídẹ́sì lọ pé lóòótọ́ dáhìrì orí ọ̀nà mọ́ọ̀sì tí ìyá ń pelúkọ Jésù mọ́ọ̀sì èyí kó mẹ́fídẹ́sì wọn jáde. inú mi dùn pé Ọlọ́run sọ fún Ànábì Muhammad pé ẹ̀ tó bá nígbàgbọ́ fún mi Ọlọ́run mo gbọ́ àwọn ànábì rẹ̀ yẹn nǹkan gbà fún kìí ṣe pé ànábì Ìsá nìkan ìyá yìí pín yà yìí òmìnira wáyé pé Jésù táwọn yẹn ń dákọ òun lọ hàn tó kò sí ànábì kankan tí ń jẹ́ ànábì Ọlọ́run àti tọ́lọ́run ránṣẹ́ àti tọ́pọ̀ Ọlọ́run ṣe láànábì nìkan tọ́lọ́run ránṣẹ́ tí a mọ̀ fọlọ́ àbẹ̀ lọ́hùn lákùn ẹ̀yà fáwọn ẹ̀yà lákùn sẹ́yìn gbọ́ mi. à ń gbádùn yín gan. yìí tí wọ́n ń jọ mí lójú ni pé wọ́n là ń pe Jésù ní mọ́sálásí kò rí bẹ́ẹ̀. àwọn àti ẹ̀rí ìjọ tá a lọ sí Èkó wà náà jàmá mo wà náà jẹ́mọ́ náà mo wà ní òye lóṣù àyè tó mọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn ojú lóṣù àlè kí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀. kí ni a bá wọn pé àwọn lọ bìkan ní ilé ẹ̀kọ́ lóko state kò sí abúlé kankan má dé ọ̀rọ̀ sí méjì. a lọ máa tọ́ mo fi ní ká má fi kò sí nǹkan kan. mi nígbà kéèyàn stay pè mí. kò sí nǹkan kan. kọ́mẹ́ntì pé mo sẹ́ndì fọ́tò ìyájókòó dìde òun fẹ́ rí wọn. àwọn ṣé bá nìkan ló sọ. there are some many messages tó ti reply. wọ́n ti gbà á lọ́wọ́ rẹ̀ tó reply tó reply wọ́n comment. ẹ kọ tí ẹ kọ tí. tọ́lọ̀ bá pè é àjíà wàláì ọlọ́sẹ̀ tí wọ́n lọ pè mí Olúwa ló ìgbẹ́ tó fi pè mí mo fẹ́ kí n kó bàjẹ́. sẹ́lẹ̀ mọ̀ mí. bẹ́ẹ̀ ni mo sọ tẹ́ ẹ bá fi kún wa tí Ọlọ́run bá pẹ́ ẹ̀mí ànábì náà jagun tiẹ̀ Jésù náà fi.